Tó, káàbọ̀ sórí ìkànnì wa tí à ń pè ní Koiki Media, bringing the world closer to your doorsteps. Gbogbo ìgbà náà ni a ti ń dára wa lẹ́kọ̀ọ́ láti bí ọdún mẹ́rin nísìn pé kí àwa ìran Yorùbá tí a wà nínú Nàìjíríà kí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí ìlú. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó ti lọ tó pọ̀ rẹpẹtẹ nínú ìrìnàjò náà. Lákọ̀ọ́kọ́, a kí bàbá wa Professor Adébánjí Akíntóyè tí wọ́n jẹ́ leader fún wa nínú ìjàǹgbara Yorùbá Nation tí à ń ṣe láti bí ọdún mẹ́rin. A kí wọn dáadáa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti jẹ́ ká mọ̀ nípa pé tí Yorùbá bá dá dúró, á mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde. Nítorí pé Yorùbá ó jẹ́ ẹ̀yà kan tí ó ti wà láti bí ọdún tó pọ̀ tí a dẹ̀ mọ̀ pé n tó fà á tí a fi wà níbi tá a wà lénìí kò ju pé nígbà tí wọ́n kó gbogbo wa papọ̀ sínú Nàìjíríà ní 1914. Professor Akíntóyè ti jẹ́ kí làákàyè wa kó túbọ̀ ṣí pé àwa Yorùbá a ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí a lè wò nínú pé kí Yorùbá kó padà síbi tí Yorùbá wà. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ṣe ni wọ́n máa ń béèrè pé ta ni àwa tí à ń pè ní Yorùbá yìí, ta làwa fúnra wa. Tí ẹ bá lọ wo ìwé tí Professor Akíntóyè kọ tán ń pè ní The Yoruba People, a rí pé ìwé yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó pọ̀ gan tí a lè kà nínú ẹ̀. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ copy ìwé náà, ẹ kàn sí àwa tí à ń jàjàǹgbara náà tá jẹ́ media, á ṣàlàyé fún yín bí ẹ ṣe lè rí ìwé náà. Nígbà tá a bá kúrò lórí yẹn, ká padà sórí ọ̀rọ̀ ibi tí à ń bá bọ̀ pé ṣé kí Yorùbá tún máa ronú nípa Nàìjíríà ni àbí kí a dá dúró. Gbogbo eléyìí náà ni Professor Akíntóyè ti fi dá wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ rẹpẹtẹ pé tí Yorùbá bá dá dúró, òun gangan ni ó jẹ́ ìwúlò fún wa ju Nàìjíríà tá a wà lọ. Ìyẹn la ṣe ń sọ fún àwọn èèyàn wa pé àsìkò tá a wà yìí, àsìkò tó ṣe pàtàkì pé kí Yorùbá kó tètè ṣe n tán fẹ́ ṣe, kí a má tún jẹ́ kí àwọn olóṣèlú tí wọ́n ń parọ́ fún wa ní gbogbo ìgbà pé Nàìjíríà ṣì máa nílọsíwájú, gbogbo yẹn kò sí nǹkan kan tó jẹ bẹ́ẹ̀. Now, bàbá ṣe interview kan láìpẹ́ yìí pẹ̀lú àwọn tí a jọ ń ṣe ètò náà tí bàbá sọ̀rọ̀ dáadáa nípa àwọn ìdí tí Yorùbá ṣe gbọ́dọ̀ exit kúrò nínú Nàìjíríà. Àwọn àlàyé yìí náà ni a ti ń ṣe ní gbogbo ìgbà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Now, ẹ jẹ́ ká wò ó báyìí. Tí Yorùbá bá dá dúró, kí làwọn àǹfààní tí a máa rí nínú ẹ̀? Àǹfààní pọ̀, kò ń ṣe àǹfààní kan ni a máa rí nínú ẹ̀. Àwọn àǹfààní tá a máa rí pọ̀ nítorí pé lákọ̀ọ́kọ́ a lè dá dúró láti lè ṣe àǹfààní fáwọn ẹ̀yà tí wọ́n ń pè ní Yorùbá. Tá bá wo Nàìjíríà lénìí, a rí pé oríṣiríṣi ìyà ló ń jẹ ìran Yorùbá nínú Nàìjíríà. Àwọn nǹkan báyẹn ó wá ń fà wá sẹ́yìn, kò jẹ́ kí ìlọsíwájú kó wà fún ìran Yorùbá. Ìyẹn ni bàbá Akíntóyè ṣe ní ká ṣe n tó yẹ ká ṣe ká lè jọ kúrò nínú Nàìjíríà. Tá bá wo àwọn àǹfààní yẹn, àǹfààní àkọ́kọ́ náà ni pé identity wa, a lè retain identity wa padà torí pé identity tí à ń lò nísìn, àwọn òyìnbó ló fún wa ní identity yẹn. Ìyẹn la ṣe ní tí Yorùbá bá dá dúró, àwọn àǹfààní yẹn ni pé à á claim identity wa padà. Kí ló ń pè ní identity? Tá bá wò ó lénìí, Yorùbá ni
à ń sọ bí ṣe ń sọ̀rọ̀ yìí, but nínú Nàìjíríà èdè Gẹ̀ẹ́sì ló ní ká máa sọ. Tá bá dẹ̀ wo gbogbo àwọn ìlú tó ń bẹ lágbàáyé, a máa rí pé àwọn ìlú yẹn wọ́n ní oríṣiríṣi èdè tí wọ́n ń sọ, wọ́n ní àṣà tiwọn náà tí wọ́n ń ṣe, wọ́n ní ẹ̀sìn tiwọn náà tí wọ́n ń ṣe. Àmọ́ nínú Nàìjíríà lénìí, oríṣiríṣi èdè ni ó wà nínú Nàìjíríà. Àwọn èdè yẹn dẹ̀ pọ̀, kò ń ṣe èdè tiwa ni à ń sọ nínú Nàìjíríà. Èdè Gẹ̀ẹ́sì ni àwọn òyìnbó force gbogbo wa pé ká jọ máa sọ. Ìyẹn lákọ̀ọ́kọ́. Tá bá tún wá lọ wo ibi tí àwọn òyìnbó tó fi kó gbogbo wa papọ̀ ní 1914, ìyẹn Lugard. 1914 yẹn ó ti pẹ́ díẹ̀ tí a ti ń sọ̀rọ̀ lé lórí, but kò ń ṣọ̀rọ̀ 1914 nìkan. A rí pé nílẹ̀ Yorùbá lénìí, oríṣiríṣi threat ló ti wà lórí ilẹ̀ wa fún àwọn Fúlàní tí wọ́n ń ṣe jàǹbá lọ́tùn lósì láti lè ṣe gbogbo ọ̀nà pé kán gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ pé Fúlàní fẹ́ gbalẹ̀ yẹn, àmọ́ ẹ̀rí ti dájú pé wọ́n fẹ́ gbà á. Tá bá fún wọn láyè, tí a bá gba ìlú wa lénìí, tí a ní orílẹ̀-èdè tiwa, ta ní country tiwa, ta ní ibi tí a máa máa tọ́ka sí pé ilẹ̀ Yorùbá leléyìí, à á lè ṣe ààbò tó pọ̀ fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo ẹ̀ka ibi tí ilẹ̀ Yorùbá ń bẹ nígbà tá bá ti gba ara wa sílẹ̀. Tí a bá wo ẹni tí ó wà lórí oyè lénìí, ìyẹn president ti Nàìjíríà ti tèní, a rí pé ìdáàbò kò kò lọ dáadáa bó ṣe jẹ́ kó lọ fún gbogbo ibi tí ilẹ̀ Yorùbá wà lénìí. Ṣe là ń gbọ́ pípa lénìí, pípa lọ́la, jíyàn gbé. Gbogbo economy ilẹ̀ Yorùbá kò sí èyí tí a lè tọ́ka sí pé ó ń ṣiṣẹ́ fún gbogbo ọmọ Yorùbá. Àwọn ìdí yìí náà ni a ṣe ń sọ pé tá bá kúrò nínú Nàìjíríà tí a exit, à á lè build economy tọ̀dọ̀ tiwa tí ó máa ní àǹfààní tó pọ̀. Nítorí pé tá bá wo ọjọ́ èní, president tó wà níbẹ̀, àwọn ọmọ ogun tó wà níbẹ̀, gbogbo wọn ti wà infiltrated. Ẹ̀rí oríṣiríṣi là ń rí tí wọ́n fi wọ́n sílẹ̀ pé àwọn tí wọ́n ti jẹ́ Boko Haram àtàwọn tí wọ́n wà nínú terrorist tí wọ́n ń pardon wọn. A mọ̀ ìdí tán ṣe ń pardon wọn, láti lè sọ fún aráàlú pé gbogbo jàǹbá tán ṣe tẹ́lẹ̀ àwọn ti forí jì wọ́n. Àmọ́ àwọn tí wọ́n ń béèrè fún, àwọn tí wọ́n ní kán máa fi wọ́n sílẹ̀ yìí, ǹjẹ́ wọ́n rántí pé lára àwọn ọba ilẹ̀ Yorùbá kan mà ti ṣe ikú látara àwọn terrorist. Wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa. Àwọn ọba méjèèjì tí à ń wò níwájú wa yìí, ní bí ọdún mélòó kan sẹ́yìn, wọ́n wà lára àwọn ọba tí wọ́n pa nígbà yẹn. Ìyẹn tún lọ bẹ́ẹ̀. Tá bá wá wo àwọn terrorist yìí, èèyàn á máa béèrè pé kí ni ó dé tí Nigerian government tí wọ́n release wọn as bí nǹkan ṣe wà lénìí. A rí pé agenda kan ti wà. Agenda yẹn náà ni pé gbogbo jàǹbá tán ṣe, tá bá lọ sí ìlú Ìbàdàn ní ọdún mélòó kan ọdún kan sẹ́yìn nísìnyí, ìyẹn ní January, a rí pé ìṣẹ̀lẹ̀ bomb blast ó ṣẹlẹ̀ ní Bódìjà. Ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Kódà àtẹni tó jẹ́ diaspora, ìyá wa kan, ọmọ wọn ṣaláìsí nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni ó dà wó, ló bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí, ìjọba Ọ̀yọ́ state àti federal government wọn ì tíì ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe fún àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Gbogbo eléyìí náà ni à ń wá wò pé ṣé bí a ṣe máa wà nínú Nàìjíríà leléyìí. Tá bá wo láìpẹ́ yìí ní Mushin ní Ìdí Àràbà, a gbọ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń ṣa pángolo káàkiri, wọ́n rí military grenade. Èèyàn á máa béèrè pé military grenade kò ń ṣe ohun tí
èèyàn kàn lè bá pàdé. Gbogbo eléyìí náà la ti ń sọ pé security threat ó wà ní gbogbo ilẹ̀ Yorùbá títí dé ìlú Èkó. Mo rò pé àwọn gómìnà wa ṣe ẹ̀tọ́ láti lè dákun tọ́jú ilẹ̀ Yorùbá nítorí pé a ní ibòmíì ju orílẹ̀-èdè tiwa yẹn náà lọ. Láti àwọn governor gbogbo wọn náà ni gbogbo wọn ti ṣe ìpàdé láìpẹ́ yìí. Àwọn ìpàdé tán dẹ̀ ṣe ni pé àwọn máa dáàbò bo gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ìpàdé yẹn ti ń lọ bí oṣù méjì nísìnyí. But ìbéèrè kan ni pé ṣé agenda Lugard ṣó ṣì ń ṣiṣẹ́ ni? Nítorí pé nígbà táwọn gómìnà yìí sọ fún wa pé àwọn máa ṣe security fún wa, bí Lugard náà ṣe sọ nìyẹn nígbà tí ó ń darí Nàìjíríà as a governor administrator nígbà colonial era. Títí di wákàtí a ṣì rí pé gbogbo kiní yẹn kò rí bó ṣe rí bẹ́ẹ̀. Tá bá wá lọ wo àwọn nǹkan tí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho sọ nígbà tí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àwọn tó ń pààyàn, tó ń dàlúrú, tó ń ṣe oríṣiríṣi ìjàmbá. Olóyè jẹ́ kó yé wa pé tí ìjọba bá wà tí kò ṣe ẹ̀tọ́ fún aráàlú, ó ti di dandan pé aráàlú máa dìde fún rẹ̀. Ó wá jẹ́ kí a máa béèrè lọ́wọ́ ìjọba tèní pé kí ló ń fà á tí gbogbo ohun tólóyè sọ nígbà tí àwọn Fúlàní wọlé tán ń ṣe ìjàmbá, tán ń pa wá, gbogbo kiní yẹn náà ló ṣì ń ṣẹlẹ̀ lénìí. Àmọ́ ẹ wá lé olóyè kúrò, ìyẹn Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà. Ẹ lé kúrò nílùú látara pé ó ní àwọn Fúlàní tó ń pa wá yìí. Kí la máa ṣe sọ́rọ̀ wọn? Màláfíà sọ̀rọ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ nípa threat tó wà ní ilẹ̀ tí wọ́n ń pè ní Nàìjíríà tó di pé threat yẹn ni bàbá wa olóyè Ìgbòho rí tí wọ́n fi jáde pé pípa yìí ó gbọ́dọ̀ dópin. Lára nǹkan tí bàbá wa sọ nígbà náà lọ́hùn, ẹ jẹ́ ká wò ó bóyá a lè fi ohùn díẹ̀ sí i ká gbọ́ ìdí tí olóyè ṣe dìde tó wá di pé ilé-iṣẹ́ ẹ̀ wọ́n ti bàájẹ́, dúkìá ẹ̀ wọ́n ti bàájẹ́, account ẹ̀ wọn ò ṣí, wọ́n tún ní kò lè padà wá sílé. Gbogbo èèyàn nísìnyí ló wá ń pariwo pé kí Sunday kó jọ̀ọ́ kó wá gbà wá látara àwọn Fúlàní tí wọ́n wọlé tán ń pa gbogbo ọmọ Yorùbá káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá lénìí. Gbogbo oríṣiríṣi fídíò náà ni à ń rí lórí social media. Ǹjẹ́ àwọn ọba wa fẹ́ kí Sunday padà wálé àti pé ṣé wọ́n fi ẹ̀tọ́ sí i? Gbogbo eléyìí náà ni a rí ní 2024 ní March, ní around February nígbà tí kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n pe àwọn ìpàdé kan pé kí wọ́n lè ṣe security ààbò fún gbogbo ilẹ̀ Yorùbá. Láti ìgbà tí wọ́n ti sọ yẹn, ibẹ̀ náà ni a gbọ́ mọ, a gbọ́ nǹkan kan mọ́. A mọ ìdí tó fà á tí lẹ́yìn summit yẹn kò sí nǹkan kan tó jáde lẹ́yìn ẹ̀. Gbogbo ọmọ Yorùbá náà ni wọ́n ṣì ń pa lọ́tùn lósì. Gbogbo eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá pé níbo làwọn ọba wa wà, àwọn kábíyèsí wa nígbà tí wọ́n ń pa gbogbo ọmọ ìlú ní gbogbo ilẹ̀ Yorùbá. Mo rò pé bóyá tí fídíò yìí tó bá tó dọ́dọ̀ kábíyèsí, bóyá kábíyèsí á bá wa. Wọ́n ní mi ò sí ìjọba, mò ń lọ ń dá sí nǹkan tí ó kàn mí, ṣùgbọ́n tó kàn mí mo dá sí torí pé ọmọ Yorùbá ni mí. Bí ìjọba bá wà tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún tó jẹ́ ìjọba lé lórí, tí ìjọba bá wà tí ààbò bá sí fún aráàlú tó ló ṣèjọba lé lórí, aráàlú dìde fúnra ẹ̀. Kì í ṣe pé mo pàṣẹ àbí mo dédé pàṣẹ àbí mo kàn sọ nǹkan tí ó wá látọkàn mi. Nǹkan tó fa ọ̀rọ̀ yìí ni pé ẹ̀yin náà wò láti bí ijọ́ mélòó kan sìn bí ọ̀sẹ̀ bíi méjì sìn nípa ọ̀rọ̀ àwọn Fúlàní
tó wà ní gbogbo Ìbàràpá. Ẹ wo dókítà wa Dr. Fatai, PhD doctor, ọmọ Yorùbá tó kàwé tó gboyè, ó wá lọ sílùú òyìnbó ní àìníye ọdún ó lọ ṣiṣẹ́, ó wá dé okòwò dé, ó wá lọ lu bàbá ẹ̀ ní Gàngán, ó dá oko àgbàdo, ẹ̀gẹ́. Gbogbo ilé náà ni a ṣe ń béèrè pé ìdí tí wọ́n ṣe wọlé tó fi pa olóyè sí inú ilé ní July 1st, 2021. Lénìí nísìnyí, kò síbì kan nílẹ̀ Yorùbá tí a gbọ́ igbe Sunday wá gbà wá, Sunday gbà wá, àwọn Fúlàní fi pa wá tán. Gbogbo ibi tán ń pè ní Nàìjíríà, ìyẹn títí dé Enugu, títí dé Benue, Plateau, Àkúrẹ́, gbogbo ilẹ̀ Yorùbá pátá ni àwọn Fúlàní tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ jàǹbá, ìyẹn lọ bẹ́ẹ̀. A tún wá ń béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pé bí a ti ṣe ń palẹ̀mọ́ sílẹ̀ pé kí a béèrè fẹ́tọ́ wa, ẹ̀tọ́ yìí náà ni a máa béèrè fún nígbà tí àsìkò bá tó, tí bàbá wa bá ti make announcement, ìyẹn Professor Akintoye, pé kí gbogbo ọmọ Yorùbá ká jáde ká béèrè fún right wa. Kí ni right tá à ń béèrè fún? Right wa náà ni pé Yorùbá mega rally tó ń bọ̀ láìpẹ́ yìí, kí gbogbo wa ká lọ máa gbáradì sílẹ̀ fún, nítorí pé ó jẹ́ nǹkan pàtàkì la máa fi túra wa sílẹ̀. Nígbà tí àsìkò yẹn bá tó, èmi àti ẹ kí a ṣe ohun tí ó yẹ ká ṣe ní gbogbo agbègbè wa fún àwọn ohun tó yẹ ká ṣe. Ẹ jẹ́ á gbọ́ eléyìí ká tó máa tẹ̀síwájú. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú, láparapọ̀ dá dúró, Yorùbá nation will stand. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú, láparapọ̀ dá dúró, Yorùbá nation will stand. À ń fi àsìkò yìí ṣe ìkéde fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ láti gbáradì fún àwọn ìwọ́de tí ń bọ̀ lọ́nà nípa pàtàkì orílẹ̀-èdè Yorùbá nation àti wípé ìdí tí a fi gbọdọ̀ dá dúró gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Yorùbá. Ìwọ́de yìí náà ni a máa ṣe káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire bí tí bàbá wa onímọ̀ ẹ̀rọ Emeritus Professor Adébánjí Akíntóyè yóò ṣe olùdarí rẹ̀. Ọdún 2025 yìí náà ni yóò bẹ̀rẹ̀, a sì máa kàn sí wa nípa oṣù àti gbogbo ohun tí a bá fẹ́ mọ̀. Olùkéde Ọláyọmí Kóìkí, agbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Lórí tó gbogbo ọmọ Yorùbá tó bá ń jẹ Yorùbá àti ìpèrè wọn láwọn ọ̀gbọ́n ọmọ kí Fúlàní máa jí wa gbé, wọ́n máa jẹ oko wa, wọ́n máa dà wá láàmú. Agogo má ti dé, akọni nínú ìyàwó. Ẹgbẹ́ kò Sunday mi. Akọni tó yọ ní léwu tó bá ní sílẹ̀ tó ń kú ogun. Òun náà pè dára lágbára. Mo mẹ́wé mo mẹ́ kò mú olówó kò jẹ. Kí wọ́n bá ní o ṣe níwájú ìgbò. Ẹgbẹ́ tí ó máa fẹ́. Ẹgbẹ́ tí ó máa fẹ́. Ẹja jáde, ẹ máa bọ̀ ń ta ká ṣe ṣe kí ni o, kàtúyáyá kàtúyáyá. Let's come out and showcase ourselves. Òun náà ni gbogbo wa ti gbọ́ yẹn nípa mega rally wa tó ń súnmọ́ bọ̀ tí kò ní pẹ́ wọlé dé láìpẹ́ láì jìnnà. À máa retí rally yẹn, àmọ́ gbogbo ọmọ Yorùbá ni kí a sọ fún ẹni tó ń bẹ ní ọjà, kó sọ fún ará ilé
ará ilé kó sọ fún ará oko, kí diaspora kó sọ fúnra wọn torí pé ó jẹ́ ìkan tó pàtàkì pé kí gbogbo ọmọ Yorùbá kí a participate nínú ẹ̀. Kó tó di pé a máa lọ, ẹ jẹ́ ká tún ránra wa létí pé ọ̀nà àbáyọ kan tó ṣì kù fún wa náà òun ni self determination. Right ni, kò sí ẹnìkan tí ó lè sọ pé a ní right, inalienable right òun náà ni self determination. Èmi dẹ̀ mọ̀ dájú pé gbogbo ọmọ Yorùbá náà ni ó ti gbọ́ àgbọ́yé n tán ń pè ní self determination yìí. Kí gbogbo wa ńkọ́ ká túbọ̀ sọ fún gbogbo ẹni tó ì tíì gbọ́ pé ẹ̀tọ́ ni. Tí a bá rántí pé Vice President ìyẹn Shettima Kashima nígbà tó lọ sí United Nations, ó béèrè fún ẹ̀tọ́ àwọn ti Palestinian. Bó ṣe ń béèrè fún ti Palestinian náà ló yẹ kó béèrè fún ti àwa Yorùbá àti àwọn ẹ̀yà tó kù. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ti lọ nínú ìrìnàjò náà. Lẹ́tà ti lọ sí Britain látọ̀dọ̀ bàbá wa Professor Akintoye tí bàbá wa Olóyè Ìgbòho tí wọ́n lọ deliver ìyẹn ní ọdún tó kọjá lọ́hùn. Gbogbo iṣẹ́ yìí náà ni a fi ń dúpẹ́ fún àwọn bàbá wa méjèèjì àti àwọn YSDM fún iṣẹ́ takuntakun tí à ń ṣe. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri pé ẹ má jẹ́ kó sú wa, ká má jẹ́ kó rẹ̀ wá, kí iṣẹ́ Yorùbá campaign wa ẹ jẹ́ ká túbọ̀ increase the volume ẹ̀ ní gbogbo ẹ̀ka ibi tí olúkálùkù wa bá wà nítorí pé òun náà nìkan ni ọ̀nà àbáyọ tí a lè fi gbára wa sílẹ̀ látara gbogbo ìṣẹ̀lẹ̀ láabi tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àti ní gbogbo ibi tí ọmọ Yorùbá wà ní Áfríkà. A wá kí bàbá wa Dr. Chief Sunday Igboho pé wọ́n kú iṣẹ́. Ọlọ́run á túbọ̀ bá wa fún wọn ní àlàáfíà ara tó pọ̀ rẹpẹtẹ láti lè jẹ́ kí a ṣiṣẹ́ yìí délẹ̀. Gbogbo ọmọ Yorùbá tí kò ì tíì dá sí ìrìnàjò náà, láti àwọn ọba ilẹ̀ Yorùbá ni títí dé kábíyèsí wa tí wọ́n ṣẹ̀ bọ́ sórí oyè, ìyẹn bàbá wa Aláàfin àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, Àwùjalẹ̀ àti gbogbo àwọn ọba wa káàkiri ní gbogbo ibi tán bá wà nílẹ̀ Yorùbá pé kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ Yorùbá nation yìí kí a lè ní àṣeyọrí kúrò níbẹ̀. A tún wá ń fi àsìkò yìí a fi ń rọ President Bọ́lá Tinubu kó bá wa sọ fún àwọn ìjọba tí wọ́n ń pè ní DSS kó bá wa fi òkú Àdògán àti Alhaji Fatai tí àwọn ọlọ́pàá Nàìjíríà àti security àti DSS tó fi wá invade ilé bàbá wa Chief Dr. Sunday Igboho ní July 1st. Ó mú ẹ̀mí méjì lọ. Àwọn ẹ̀mí méjèèjì yẹn àìtíì rí òkú wọn gbà padà láti 2021. Kí bàbá wa Tinubu kó dákun kó wo ìkúnlẹ̀ àwọn abiyamọ, ìyàwó àtàwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ àti ìyá kí wọ́n lè ṣe ìsìnkú wọn dáadáa, kí wọ́n lè gbà pé tó eléyìí tó ṣẹlẹ̀ sí wọn àwọn ti gbà fún Ọlọ́run. Àmọ́ láì fún wọn lókú yẹn ó ń fa ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ sí àwọn mọ̀lẹ́bí náà. Lẹ́ẹ̀kan sí, ilé-iṣẹ́ wa náà ni a ti ń gbóhùn jáde tí à ń pè ní Koiki Media pé self determination kò sí ẹni tí ó lè dá dúró. It's a right, inalienable right ni. Mo dẹ̀ mọ̀ pé gbogbo ọmọ Yorùbá náà ni ó máa mọ̀ yẹn nísìn nígbà tí a ti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ awareness láti fi kéde fún gbogbo ọmọ Yorùbá. Nàìjíríà kò ń ṣe ìlú kan tí ó jẹ́ ìlú, ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ń bẹ nínú ẹ̀. Tí a bá wo Yorùbá, Igbo, Haúsá pẹ̀lú àwọn ẹ̀yà tó kù, a rí pé ó ti di dandan pé kí olúkálùkù pín. Bàbá Awólọ́wọ̀ dẹ̀ ti bá wa sọ pé Nàìjíríà is a mere geographical location. Kò sẹ́nì kankan tó ń jẹ́ Nigerians. Torí tá bá wo United Kingdom, a ní English, a ní Wales, a ní àwọn Scottish. So kí ẹni tó ì tíì gbọ́ kó sọ fẹ́ni tí ó ti gbọ́ pé Yorùbá nation òun náà ni solution
tí ó kù fún wa tí a máa fi gbára wa sílẹ̀. Láti ilé-iṣẹ́ wa náà ni a ti ń mú ìròyìn wá fún yín pé a tún máa pàdé níjọ́ míì. Ẹ tẹ̀lé wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹni tó bá fẹ́ kàn sí wa, nọ́mbà wa náà ni +447594050979 àbí tẹ́ bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa, info@koikimedia.com. A wà lórí Twitter, Koiki Media, a wà lórí YouTube. Mẹ́ta ni channels wa tó wà lórí YouTube. A ní Koiki Media, a ní Koiki Media Backup, a dẹ̀ ní WD76 Media. YouTube mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ẹ ti lè máa rí wa wò nígbàkigbà tí a bá mú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn nípa Yorùbá Nation. Tí ẹ bá fẹ́ tún gbọ́ dáadáa, ẹ lọ sórí wẹ́bsáìtì wa www.koikimedia.com àbí www.koikimediainternationalnews.com. A wà lórí Facebook, a dẹ̀ ti darapọ̀ mọ́ ẹ̀yin ọ̀dọ́ wa lórí TikTok. Ẹ tẹ̀lé wa lórí TikTok níbi tí à ń pera wa ní Koiki Media. Mo kí gbogbo ọmọ Yorùbá o. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo èèyàn mọ̀ sí Koiki Media, bringing the world closer to your doorstep. Títí tá a tún máa mú ìròyìn míì wá fún yín, ẹ tẹ̀lé wa ní ìgbàkígbà. Ẹ ṣé o.